Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Tinubu lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí ló ṣe é lálàyé wípé orílẹ̀-èdè wa Nàìjíríà òun ló ti ń ṣe dáadáa lẹ́ka ètò ọrọ̀ ajé látàrí àtúntò tó ń ti àyípadà èyí tí ètò ìṣèjọba rẹ̀ tó tún ṣe ní ẹ̀ka ètò ọrọ̀ ajé ilẹ̀ wa Nàìjíríà. Ó ní nípa ìdí èyí òun ló mú àwọn ilẹ̀ òkèrè tó fi mọ́ àwọn tí wọ́n nílé iṣẹ́ láti bẹ̀rẹ̀ sí ní dáwò pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè yìí pẹ̀lú bí wọ́n ṣe ń dá ilé iṣẹ́ sílẹ̀ sí léyìí tó jẹ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà ti ní àkọsílẹ̀ rere lẹ́ka ètò ọrọ̀ ajé. Olókéré tán láàrin ọdún yìí orílẹ̀-èdè wa Nàìjíríà ti rí àkọsílẹ̀ owó tó ń lọ bí bílíọ̀nù lọ́nà ogún dollars $20 billion báyìí ní ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí. Bọ́lá Tinubu èyí tó sọ ọ̀rọ̀ náà ní Kigali olú-ìlú orílẹ̀-èdè Rwanda níbi ìpàdé kan tí wọ́n pè ní African CEO Forum. Níbẹ̀ ni Tinubu ti tẹnubọ̀rọ̀ ó ní òun lo àsìkò yìí láti ké sí àwọn orílẹ̀-èdè yòókù tó fi mọ́ àwọn ilé-iṣẹ́ ńláńlá láti bẹ̀rẹ̀ sí ní dáwò pọ̀ pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní ní ẹ̀ka ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí ohun gbogbo ló ti ń ṣẹnu rẹ̀ tó fi mọ́ ètò ààbò àti agbègbè èyí tó dùn ún wò nípa ti àyípadà èyí tó dé bá ojú ọjọ́ ilẹ̀ yìí. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà ti ń gbáradì fún gbogbo ọ̀nà láti fi òpin sí àjálù èyí tó lè ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè Nàìjíríà. Bọ́lá Tinubu èyí tó sọ ọ̀rọ̀ náà ní orílẹ̀-èdè Rwanda ní ìgbà tí wọ́n kí káàbọ̀ ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè láti orílẹ̀-èdè yìí arábìnrin Bianca Ojukwu tó fi mọ́ ẹni tí í ṣe alákòóso fún ètò ààbò ní orílẹ̀-èdè Rwanda Juvenal Zamunda àti àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba Tinubu ni wọ́n kí Tinubu káàbọ̀ tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn lọ sí orílẹ̀-èdè Rwanda níbi tí àwọn tí wọ́n jẹ́ adarí gbogbo ní ilẹ̀ adúláwọ̀ táwọn náà péjú pésẹ̀ síbẹ̀ níbi ètò ọ̀hún. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ilé-iṣẹ́ ààrẹ ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n ti fi ojú wòye wo ọ̀rọ̀ èyí tó ti ẹnu Peter Obi jáde láàrin ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí wípé bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bá lè dìbò fún òun tóun ní àǹfààní láti di ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà sáà kan ṣo péré tí í ṣe ọdún 4 lòun yóò lò láti fi tún gbogbo ohun tó bàjẹ́ ṣe ní orílẹ̀-èdè yìí. Ó wá ní kódà bí àwọn ọmọ Nàìjíríà bá padà gbé ìbọn sí òun lórí wípé kóun ṣe sáà kan sí kí òun kó lè dá sí Peter Obi ní òun ò ní gbọ́ nítorí àdéhùn ni àdéhùn àti wípé ojú tí ò bá bá ní talẹ́ kì í tòwúrọ̀ ṣepin ń lè tó ìjọba orílẹ̀-èdè yìí. Ó ní kò dìgbà tí ènìyàn bá lo sáà méjì tí í ṣe ọdún 8 tàbí ọdún 12 lórí ipò kó tó lè tún nǹkan ṣe. Ó ní ẹni tó bá ní nǹkan ṣe láàrin ọdún 4 àkọ́kọ́ ètò ìjọba rẹ̀ ni yóò ti máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ńláńlá gbéṣe léyìí tí àwọn ọmọ Nàìjíríà náà wọn yóò ti máa bẹ̀rẹ̀ sí ní jẹ ìgbádùn èyí tó ń tọwọ́ ètò ìṣèjọba onítọ̀hún bóde nípa ìdí èyí ó ní ọdún 4 tí í ṣe sáà kan ti tó fún òun láti tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe kó padà bọ̀ sípò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Peter Obi jáde. Wàyí iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa Nàìjíríà nínú ọ̀sẹ̀ yìí ni wọ́n fi ojú wòye wo ọ̀rọ̀ náà níbi tí wọ́n ti bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ tó ti ẹnu Peter Obi jáde wípé ọ̀rọ̀ olóṣèlú òun ló ti ẹnu Peter Obi jáde gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀. Báyọ̀ Ọ̀nànúgà tí í ṣe ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú sí ààrẹ Tinubu tó fi ọ̀rọ̀ náà léde sọ wípé ọ̀rọ̀ ọ̀hún ọ̀rọ̀ òṣèlú àti ọ̀rọ̀ tí ò ní òtítọ́ kan nínú òun ló ti ẹnu Peter Obi jáde. Ó ní ọgbọ́n ní wá ó fẹ́ lo gbogbo ọ̀nà láti dé ipò ni. Ó ní ẹni tí ó bá dáṣọ fún ni tọrùn rẹ̀ ńlá kọ́ bójú wò. Ó ní kí wọ́n lọ ìpínlẹ̀ Anambra kí wọ́n lọ wo ọ̀nà tó gbà ṣe ìjọba gómìnà ní ìgbà tó ń bẹ lórí ipò lọ́dún náà lọ́hùn-ún. Ẹ yóò rí wípé púpọ̀ nínú owó èyí tó yẹ kí Peter Obi lò fún ìdàgbàsókè ìpínlẹ̀ Anambra
ń ló kó pamọ́ tó sì jẹ́ wípé ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ náà wọn ò ní alága kankan fún odidi ọdún 8 gbáko èyí tí Peter Obi tó gbẹ́sẹ̀ lé tó sì ń gba owó wọn ná sí àpò titi rẹ̀. Oníṣẹ́ irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ ni yóò sọ wípé òun yóò lo ọdún 4 láti tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Ó ní ẹ ó ti rí wípé ọ̀rọ̀ irọ́ ẹ̀tàn jẹ ọ̀nà láti fi búrẹ́dì kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lómi ọbẹ̀ òun ni ọ̀rọ̀ tó tẹnu Peter Obi jáde. Gẹ́gẹ́ bí Báyọ̀ Ọ̀nànúgà ti sọ, ó rọ àwọn ọmọ ilẹ̀ yìí láti má gbẹ́kẹ̀lé kí wọ́n má sì gbọ́ tẹnu rẹ̀ kó má bàa jẹ́ wípé òun ni yóò ṣì orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀nà kúrò ní ìlànà ètò dáadáa èyí tí Tinubu ti nílẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti kéde ara rẹ̀ báyìí fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé òun náà ti ní lọ́kàn òun sì ti ṣetán báyìí láti gbégbá ìbò sí ipò ààrẹ láti díje dupò ààrẹ nínú ètò ìbò ọdún 2027. Ṣèyí Mákindé ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó sọ ọ̀rọ̀ yìí nínú ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ níbi tó ti sọ di mímọ̀ wípé láìsí àní-àní ó ní àwọn ọmọ nàìjíríà wọn yóò ti máa gbọ́ ò síwájú àsìkò yìí wípé òun fẹ́ jáde láti dupò ààrẹ fún ètò ìbò ọdún 2026. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu nínú ọ̀rọ̀ náà àti bí ayẹyẹ ọ̀hún èyí tó wáyé ní gbọ̀ngàn Màpó èyí tó ń bẹ ní ọjà ọba bẹ̀rẹ̀ nílùú Ìbàdàn tí ṣe olúìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹgbẹ́ òṣèlú méjì ni Ṣèyí Mákindé gbà láti polongo ara rẹ̀ síta fún ìfẹ́ tó ní láti dupò ààrẹ, níbi tí a ti rí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP, bákan náà tá a tún rí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APM, èyí tí wọ́n sì rí wípé àwọn ẹgbẹ́ òṣèlú méjèèjì yìí náà ni wọ́n ń pariwo wípé inú àwọn dùn àwọn sì ṣetán láti ṣe àtìlẹ́yìn fún Ṣèyí Mákindé sí ipò ààrẹ lọ́dún 2027. Ṣùgbọ́n ǹjẹ́ ó sunwọ̀n fún ènìyàn kan láti dúró méjì méjì gẹ́gẹ́ bí ohun tí Ṣèyí Mákindé sọ? Ẹ jẹ́ a gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ níbi tó ti kéde tó sì ti sọ̀rọ̀ wípé òun Olúṣèyí Abíọ́dún Mákindé òun fẹ́ jáde láti dupò ààrẹ lọ́dún 2027. Ẹ jẹ́ a gbọ́ ná. Hi, Olúṣèyí Abíọ́dún Mákindé, Excellency, announce my candidacy for the position of the President of this Republic of Nigeria. Ẹ káàbọ̀ padà. Mo lérò wípé ẹ ti gbọ́ ọ̀rọ̀ tó ti ẹnu Ṣèyí Mákindé jáde èyí tó fọ̀ lédè Gẹ̀ẹ́sì tá a sì ti mú wá fún yín lédè Yorùbá. Ẹni tí í ṣe alákòóso fún olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers, Nyesom Wike mà ló ti fi ojú wòye tirẹ̀ wo ìpinnu Ṣèyí Mákindé láti di ààrẹ lọ́dún 2027. Nyesom Wike èyí tó sọ wípé èròǹgbà Ṣèyí Mákindé síwájú kó tó sọ ló ti di òkú mọ́ nínú wípé irọ́ ni Ṣèyí Mákindé ń pa, kò ní nǹkan kan bẹ́ẹ̀ sì rèé mẹ̀jẹ̀sí ni tí ò láyà akẹ́bọjẹ̀. Ó ní báwo lènìyàn yóò ṣe kéde wípé òun yóò du ipò kan lábẹ́ ẹgbẹ́ òṣèlú méjì. Ó ní ó lo ẹgbẹ́ òṣèlú PDP bákan náà ẹgbẹ́ òṣèlú APM. Ó ní lọ́jọ́ ìbò níbo làwọn èèyàn yóò tẹ̀ka sí fún gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fẹ́ dìbò fún, ṣé abẹ́ ẹgbẹ́ òṣèlú APM tàbí PDP ni àwọn èèyàn yóò tẹ̀ka sí fún Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí àwọn olùdìbò? Nyesom Wike wá ní nípa ìdí èyí lójú ìwòye ti tòun èròǹgbà rẹ̀ ti di òkú, ó ti kú síwájú kó tó sọ nítorí kò ní nǹkan kan bẹ́ẹ̀ sì rèé ijó tá a bá jókòó yẹn ni ní ìta gbangba inú ilé ńlá tí ń gbáradì fún un. Ó ní gbogbo ijó tí Ṣèyí Mákindé jó ní ìta gbangba ẹ̀sìn òun ni ijó ọ̀hún ló jẹ́ fún un àti ìtìjú. Ó ní kò ní ìpinnu bẹ́ẹ̀ sì rèé èròǹgbà rẹ̀ òkú ni, kò ní ìlànà kankan, kò sì sí nǹkan kan ní ọpọlọ èyí tó ṣetán láti múlò fún àyípadà rere ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Nyesom Wike bó ti sọ ọ̀rọ̀ náà, ó sọ ọ̀rọ̀ yìí lásìkò tó ń bá wọn níròyìn sọ̀rọ̀ nílùú Àbújá níbi àkànṣe ètò kan èyí tó káṣọ lójú rẹ̀ nílùú Àbújá. Nyesom Wike wá ní nípa ìdí èyí
òun rọ àwọn ọmọ Nàìjíríà láti má sọnù kí wọ́n má sì sun àsùnpìyè kí wọ́n má jẹ́ kí àwọn olóṣèlú onírọ́ fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ jẹ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ èyí tó ti ẹnu Nyesom Wike jáde, ó wà ní láàrin ẹgbẹ́ òṣèlú PDP àti APM, oníṣẹ́ àwọn méjèèjì yóò jọ jókòó láti fi ọwọ́ sí ìwé àdéhùn ìgbọ́ra-ẹni-yé tàbí ọ̀nà wo ni wọ́n fẹ́ gbé gbà tí ẹgbẹ́ òṣèlú méjì yóò fa ọmọ oyè kan sílẹ̀ nínú ètò ìbò léyìí tó ní àjọ elétò ìbò ilẹ̀ wa INEC àwọn gan ò ní faramọ́ irú ìpinnu àti ìgbáradì bẹ́ẹ̀. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ìyàwó Frank Idoho eyín arábìnrin Sandra Idoho ti sọ̀rọ̀ jáde wípé gbogbo rògbòdìyàn èyí tó ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ òun, ó ní ọkọ òun tí ṣe Frank Idoho tó jẹ́ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́, òun gan ni okùnfà gbogbo wàhálà náà. Sandra sọ̀rọ̀, ó ní lótìítọ́ ọkọ òun fi ẹ̀sùn kan òun wípé òun ní àjọṣepọ̀ pẹ̀lú olórin ẹ̀mí nì Chike léyìí tó sì fi fọ́nrán rẹ̀ léde. Ó ní bóun bá fi àwọn fọ́nrán àṣìṣe níbi tí ọkọ òun ti ń ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn obìnrin tó ń bẹ lágbolé amúlùúdùn tóun bá fi sí ìta, ó ní nǹkan yóò dàrú ju báyìí lọ. Ó ní bákan náà ọkọ òun fi ojúṣe rẹ̀ sílẹ̀ lórí àwọn ọmọ tó jẹ́ pé òun lòun gbọ́ bùkátà lórí àwọn ọmọ òun. Ó tún tẹ̀síwájú, arábìnrin Sandra ní ọkọ òun lára àwọn dúkìá tóun fi sí abẹ́ ààbò rẹ̀ ńlọkọ òun ti tà tán tó fi ń gbé àwọn obìnrin lọlé ìtura ṣe àwọn ohun tí ò tọ́ tó sì fi ojúṣe rẹ̀ sílẹ̀ nínú ilé láti ṣe. Ó ní kódà níbi tó ṣe ṣìnà rẹ̀ dé, ó ní lára àwọn ọmọ obìnrin tó kópa nínú ìdíje agboolé nì ti Big Brother Naija, ó ní Frank ó ní àjọṣepọ̀ pẹ̀lú lára àwọn ọmọbìnrin wọ̀nyí. Ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ń bẹ nílẹ̀ ṣùgbọ́n tóun daṣọ bò, ó ní ó dorí ti tòun. Ọkọ òun bọ́ sí ìta ń pariwo wípé onírìnkùnrin onírìndọ̀tí ń lòun láláìmọ̀ wípé òun gan ló kọ́kọ́ bẹ̀rẹ̀, àṣírí rẹ̀ sì ń bẹ lọ́wọ́ òun tó ń ti àwọn àwòrán àti fọ́nrán tó fi gbogbo ìrìnkùnrin èyí tí ọkọ òun tó rìn tó fi hàn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu arábìnrin Sandra Idoho tó ti ẹnu rẹ̀ jáde. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tó rè mí nílé iṣẹ́ wa. Mo gbà á ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá, ọdún ayọ̀ ńlá ò ṣe. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited